ìwọ náà wo fídíò yìí ṣé o rí engines nìza níbẹ̀ ogun tán ní ká wá máa bọ̀ nìyẹn tán ní ká fi aláwọ̀ lẹ̀ ká má sin ọlọ́run ọba tó dá wọn wọ́n ní ẹ̀sìn àjòjì ní Islam pé wọ́n gbé wa ní ẹ bá ń bèèrè pé ibo ló ti ń ṣe engine block engine nìza Nàìjíríà ẹ bá ń bèèrè lóye wọn pé ibo ló ti ń ṣe block engine nìza Camry Toyota ibo ló ti ń ṣe Nàìjíríà ṣé bóun lẹ́yìn sìn yẹn nǹkan tó ṣe wá láti Japan tó ṣe wá láti Germany tó ṣe láti China ẹ rásà òun lè ń pè wá pé káwa máa bọ̀ wọlé yìí náà ṣó ti pẹ́ẹ́dà kẹ̀kẹ́ nìyẹn Germany lọ ṣe kẹ̀kẹ́ yẹn mo ti wá kẹ̀kẹ́ yẹn kẹ̀kẹ́ tí mo kọ́ wà lájẹ́ ní Germany lọ ti ṣe ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ ìtò orílẹ̀-èdè yẹn ìtẹ́ni ọ̀kadà tó rí yẹn di Schengen nǹkan táwọn kan forí balẹ̀ fún tán lóhùn ló ń ṣọwọ́ nìyẹn àwọn òyìnbó tó ṣẹ́gun sí kọ́lọ́ má jà gọ̀. King Just Me, thank you very much. Ọlọ́run máa ṣẹlẹ́kùn dáadáa yá ṣàlékún ìmọ̀ yín. Ẹ̀yin ẹlẹ́bọ ènìyàn kan máa pa mí ni sẹ́mọ́tẹ́ni máa fi ń pa mí. Ẹ̀yin gangan fúnra yín ó ní nǹkan tó ń ṣe yín ẹ wá mú bẹ̀rẹ̀ fẹ́ sọ ẹ wá ń pẹ́pẹ́ ẹ go straight to the point. Nǹkan tó wà ládìí ọkàn yín gẹ́gẹ́ tẹ́ni ká wá ṣe ni kẹ́ sọ ẹ yé parọ́ mọ́ níṣẹ́ ẹ wá ń twist ọ̀rọ̀ ẹ ń twist ẹ kọ́kọ́ ni ẹ ká máa bọ̀ wálé ká máa ṣe ẹ̀sìn àwọn bàbá wa ń tẹ́sọ nìyẹn o gbàtẹ́ wá di pé à ń tì yín ní ọ̀fun tá à ń tún àṣírí táwọn bàbá yín wù àwọn wà burúkú tó bàbá yín wù ẹ wá ní ẹ ní ká máa ṣe ẹ̀sìn táwọn bàbá wa ṣe sáà lè dá wà ní tí ẹni ká máa lọ sẹ̀sìn kíní kan kí ni problem ti ń bẹ ibẹ̀ ọ̀dà pàtì nídìí àwọn olórí àwọn leaders wa kó bá a dá sí kíní torí pé kíní o láti lẹ̀ òfin ti fà ìgbà pé kálukú sẹ̀sìn so ní ti dẹ́yìn wá fẹ́ máa fọ́ọ̀sì wọ́n báyìí nsìn kó tó di pé tó dẹ́yìn bíbò yìí nsìn tá a bá dákẹ́ ẹ lè máa yọ́ pààyàn wàláì kò sí nǹkan tẹ̀ lè ṣe ẹ lè máa yọ́ pààyàn dànù so ẹni ká má ṣe ẹ̀sìn ara olú òkè mọ́ pé ká má ṣe ẹ̀sìn àbàbà wa tó ẹ̀yin náà fi style òun gẹ́gẹ́ bí fídíò tẹ̀wé tó ń sin ẹ̀yin náà fi style ẹ̀ fi ń worship àwọn ẹ̀sìn lóyìnbó yẹn òun nìyẹn o bàbá wa ó láwọn tí tó máa mu àwọn ògún wọn mú sinapu rí ṣe báwọn ìbẹ̀dẹ̀ kó sinapu wa fún yín tó yẹ kó nǹkan ẹ̀lẹ́dún lò láti fi bọ bàbá yín tẹ̀ ń sọ yín náà so àwọn sinapu tẹ̀ ń sọ yẹn àwọn sinapu àwọn tí òyìnbó yẹn oríṣiríṣi even kọ́dà àwọn babaláwo kan ṣe wà tó yẹ pé kí ni wọ́n lò sí champagne wọ́n lò olórúkọ àwọn oríṣiríṣi àwọn ọmọ tí inú ìdíkà morúkọ ẹ̀ ó sà láwọn orúkọ oríṣiríṣi àwọn brandi ó sà lórúkọ tẹ̀ ń pè wọ́n different design companies òun lẹ́ mú ní ẹ̀ fi àwọn oníṣẹ́ ń lò sí láti máa fi bọ àwọn bàbá yín ó bá jẹ́ fi máa lo àwọn ẹmu àwọn sẹ̀kẹ̀tẹ̀ àwọn tí ayé àgbà yẹn wáyà tẹ̀ tí máa lọ láti máa fi bá àwọn báyìí orí yín ò pé àti ẹ̀yin nìkan lẹ́ ń ṣe ẹ̀sìn àwọn olóyìnbó àwa ṣẹ̀sìn òyìnbó àdẹ̀sẹ̀sìn àràbù ẹ̀sìn gbogbo ayé làwa ń ṣe torí pé òun rán níbi Muhammad sallallahu alaihi wasallam òun rán sí gbogbo ayé ànábì jẹ́ àánú fún gbogbo ayé ni tó ti yé bẹ́ẹ̀ ọlọ́run òun rán níbi Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo ayé tó ti yé unlike others prophets ọlọ́run ní òun rán wọn sí jọ wọn so ẹ̀yin nìkan lẹ́ ń ṣe ẹ̀sìn lóyìnbó ẹ̀sìn lókè àwa ẹ̀sìn gbogbo ayé òun ni ẹ̀sìn tiwa Ògún tẹ̀ ń bọ̀ àwọn ayan kọ̀ndẹ́mù táwọn àwọn ọmọ ẹ́ńjìn mọ́tò Japan òun lẹ́ ń bọ̀ kò ní sógun Nàìjíríà o ọtí tẹ̀ tó lónà láti máa tẹ̀ ń tú sáwọn bàbá yín lórí sinapu àbí ọtí àdúrà gbogbo ẹ̀ ó ń sẹ́sìn Nàìjíríà o àwọn tí òun náà ní o tẹ̀sí tálíwáǹsì ẹ̀sìn lókè náà méjì ń sìn.